Ẹ káàbọ̀ padà sí ìkànnì yìí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rèé mo wí pé ẹ káàbọ̀ níbo lẹ ti wà látọjọ́ yìí. Fún àwa tí à ń darapọ̀ mọ́ wa tí kìí ṣe ìgbà àkọ́kọ́ wa mo kí yín pé ẹ ṣeun ẹ kú ìfẹ́ tí ẹ ní sí wa. Orúkọ tèmi gẹ́gẹ́ bí a ṣe mọ̀ ní Adédoyin. Lórí ìkànnì yìí a máa ń gba ara wa ní ìyànjú láti inú Bíbélì. Lénìí a ó máa sọ̀rọ̀ nípa orúkọ. Kí ni ìṣe pàtàkì orúkọ? Yorùbá máa wí pé orúkọ ẹni ni ìjánu ẹni. Tá bá rántí nínú ìwé Genesis nígbà tí Ọlọ́run parí iṣẹ́ ìṣẹ̀dá, ó kó ohun gbogbo tí ó dá lọ bá Ádámù láti fún wọn ní orúkọ. Èyí fi hàn wá pé orúkọ jẹ́ ohun tí ó ṣe pàtàkì. A sì sọ fún wa pé orúkọ tí Ádámù sọ wọ́n láti ìgbà yẹn náà ni à ń pè wọ́n títí di òní. A ó rí pé tí Ọlọ́run bá fẹ́ bá àwọn ènìyàn dá májẹ̀mú, ó máa ń yí orúkọ wọn padà. Ẹ rántí baba ńlá wa Abraham. Ọlọ́run sọ orúkọ rẹ̀ di Abrahamu kí ìlérí àti májẹ̀mú Ọlọ́run kí ó lè wá sí ìmúṣẹ lórí ayé rẹ̀. Jákọ́bù ajínilẹ́sẹ̀ a yí orúkọ rẹ̀ padà sí Ísírẹ́lì. Ìyá wa àgbà Sáráì a yí orúkọ rẹ̀ padà sí Sárà. Yorùbá tún máa wí pé ilé là ń wò ká tó sọmọ lórúkọ. Èyí túmọ̀ sí pé ohun tí ó bá ṣẹlẹ̀ ibi tá a bá bí àwọn ènìyàn sí ó máa ń fa irú àwọn orúkọ tá a máa ń fún wọn. Àwọn tí a bá bí sí ìdílé ọba a máa ń fún wọn ní àwọn orúkọ tó ní adé nínú bí Adéọlá, Adédoyin bíi tèmi báyìí, Adédọ̀tun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn tí a bí sí ìdílé olórìṣà máa ń fún wọn ní àwọn orúkọ tó bá òrìṣà tí à ń sìn ní ìdílé wọn mu. Ìṣẹ̀lẹ̀ tó bá tún ṣẹlẹ̀ nígbà tí a bá bí ọmọ ó máa ń ṣokùnfà orí orúkọ tí a ó fún. Ẹ jẹ́ ká rántí nínú Kíróníkù kìíní orí ìkẹrin ẹsẹ̀ ìkẹsàn sí ìkẹwàá. Jábésì ìyá rẹ̀ ní nítorí nínú ìbànújẹ́ ni òun bí. Ó sì sọ orúkọ rẹ̀ ní Jábésì. Ṣùgbọ́n nígbà tí Jábésì mọ ìtumọ̀ orúkọ náà ó ké pe Ọlọ́run, Ọlọ́run sì dá lóhùn, ó sì yí ìgbà rẹ̀ padà bọ̀ sí rere. Àwa náà gẹ́gẹ́ bí òbí ní òní, ǹjẹ́ à ń fún wa àwọn ọmọ wa ní orúkọ gẹ́gẹ́ bí ìmísí Ọlọ́run? Àbí àwa náà kàn fún wọn ní orúkọ bí àyíká wa ṣe rí àkànmọ́ orúkọ kan àwa náà ń fún wọn? Orúkọ jẹ́ ohun tí ó ṣe pàtàkì. Ẹ jẹ́ kí a máa fún àwọn ọmọ wa lórúkọ gẹ́gẹ́ bí ìmísí Ọlọ́run. Mo wá fẹ́ béèrè, ǹjẹ́ ìwọ ti ẹ̀ mọ ìtumọ̀ orúkọ tó ń jẹ́? Ǹjẹ́ nítorí orúkọ tó ń jẹ́ ẹnìkan ti ṣe rere fún orí àbí nítorí orúkọ tó ń jẹ́ èèyàn ti ṣe ẹni ibi rí? Títí di ìgbà mìíràn tí a ó tún máa pàdé, mo gbàdúrà pé oore ọ̀fẹ́ Jésù Kristi yóò máa bá ayé wa gbé. Àmín.